Ọ̀yà àti mọ̀ parallel line náà. Àti mọ̀ inti perpendicular line náà jẹ́ bákan náà. Bó wá ni? Pé bá ní parallel line mi yìí náà. Ẹ má gbàgbé, tẹ́lẹ̀ bá jẹ́ line A, tẹ́lẹ̀ dẹ̀ sì jẹ́ kí ni o, line B. So tí bá tún wá ní another straight line, ẹ rí pa ti mọ̀ pé kí ni o, àwọn line méjèèjì ò lè intersect, bẹ̀ tí máa fa another straight line sí wọn. Tó jẹ́ pé mo fẹ́ straight line yẹn tí mo fa wọn, ó ní point of intersection pẹ̀lú parallel line méjèèjì. Ẹ rí pé tẹ́ bá ṣàkíyèsí nísìn, ìgbà tí mo ya third line sìn, ó ti padà ní point of intersection pẹ̀lú arákùnrin àti arákùnrin. So tí bá ṣe wá rí line lẹ́ẹ̀kẹta yìí, òun la máa pè ní kí ni o, transversal line. Transversal line. So tí bá a bá ti ní parallel line méjì tàbí jù bẹ́ẹ̀ lọ, ìlà tá a fà sí àárín àwọn kí ni o parallel line ta nìyẹn, gẹ́gẹ́ bá ṣe rí bíbá yìí, òun la ń pè ní kí ni o, transversal line. Pẹ̀lú transversal line yìí o, àwa lè mú àwọn ẹ̀wù oríṣiríṣi wà. Mo rò bó ti wá báwọn. Angle kan rèé o. Ká pé mo pè ní angle. Angle kan leléyìí náà. Ká pé mo pè léyìí ní B. Angle kan ní bọ̀dá yìí náà. Angle kan leléyìí o. Ẹ já pè léyìí ní CD. Angle kan ní sẹ́. Angle kan ní. Angle kan ní. Angle kan ní. Ká pé léyìí jẹ́ G, eléyìí jẹ́ H. Ẹ rí pé a ti ṣe kí ni o? A ti ní àwọn angle wa. Mo rò bó ti gbogbo àti mọ̀ pé angle àti mọ̀ tí angle jẹ́ tẹ́lẹ̀, a ti ṣàlàyé rẹ̀ sẹ́yìn. So tí ẹ wá rí A yìí, ẹ mọ̀ angle ní B yìí, angle ní C yìí, angle ní D yìí, angle ní E, F, G, H, angle ni wọ́n. Àwa lè mọ̀ ní interior angle. A máa mọ̀ túmọ̀ ọ̀rọ̀ láti bí ọ̀rọ̀ ń gangan fúnra lára rẹ̀. Tá bá ní interior angle, òun náà ní inside. So tí ẹ bá wọn. So ìtumọ̀ interior angle náà ní pé kí ni o, àwọn angle tó wà ní inú parallel line méjèèjì yẹn. Parallel line kan lárákùnrin yìí, parallel line kan lélẹ́yìí. Àwọn angle wo ló wà nínú ilé tẹ́ bá ṣàkíyèsí? C, D, àbí? C, D, àbí? E, F. Ẹ̀rọ àwọn mẹ́rẹ̀ẹ̀rin yìí, a máa pọ̀ ní kí ni o, interior angle. Ẹ dákun sóyè wa. Gẹ́gẹ́ bákan náà ìwé a tún ní exterior angle. Mo fẹ́ fà àwọn òfin kan yán bẹ́ẹ̀ ni o, so ẹ dákun ẹ já mọ̀ tẹ́lẹ̀ o. A tún ní exterior angle. A ti mọ̀ pé àwọn angle tó wà nínú àwọn parallel line méjèèjì yẹn C, D, E, F, alóhùn ní kí ni interior angle. Ọ̀yà, kí ni exterior angle ó mọ̀ jẹ́? X. Tẹ́ bá ti gbọ́ pé X náà ni pé kí ni o, ìta tó bá external láti ìta, external supervisor. Ó ti yé bá supervisor tí ó jẹ́ pé nulé láti mú níta ni, external visitor. Àlejò tá gbà wọn kìí ṣe àárín wa lọ́wọ́ àti ìta ló ti wá. Àjá sí pé àwọn exterior angle bí báyìí, àwọn angle tó wà níta, àwọn parallel line yẹn kí ni wọ́n? A, B, G, H. Ẹ pé tẹ́ bá ṣàkíyèsí, ìta máa ní A àti B yìí wà, ṣírọ́ ni. Tẹ́ bá tún ṣàkíyèsí, ìta ní G àti H yìí wà. So àwọn angle tó yẹ pé wà láàrin níta yẹn, òun la máa pè ní kí ni o? Òun la máa pè ní exterior angles. A ti mọ̀ interior angle, a dẹ̀ ti mọ̀ exterior angle. So ti yé báwọn. Ìgbà tí méjèèjì tí wá yé wa báwọn, a tún mọ̀ ń pè kankan ní alternate. Ẹ dákun, iṣẹ́ tí ń bẹ̀rẹ̀ báyẹn mo fẹ́ kí a mọ̀ dé o. A tún ní alternate interior angle. Tá bá ní alternate interior angle, gba ti mọ̀ interior angle pé àwọn kí ni o, àwọn angle tó wà nínú ilé. Tẹ́ bá ṣàkíyèsí àwọn angle tó wà nínú ilé wọn, ẹ rí pé wọ́n kọjú síra wọn. So ti yé bá àwọn eléyìí la máa pè ní alternate interior angle kan ni wọ́n, alternate ni wọ́n. Ẹ rí pé ìgbà tí transversal line yẹn dá wọn láàárín, ẹ ti rí transversal line yẹn ni o. Ìkan wà lápá tún, ìkan wà lápá òsì. So ti yé bá tí transversal line bá ti dá wọn láàárín, tí kan wà lápá tún, tí kejì wà lápá òsì yẹn, àwọn angle méjèèjì á máa pè wọ́n ní kí ni o, wọ́n wà alternate síra wọn. So ti yé bá tá bá ní alternate angle, wọ́n máa wà congruent. Kí ló pé o? Congruent.
tó bá ní congruent òun náà ni pé angle méjì tí angle méjì bá wà congruent òun náà ni pé wọ́n dọ́gba wọ́n ṣe dé nǹkan kan náà ni wọ́n. So ajá sí pé ìgbà tá a ti mọ̀ pé kí ni o alternate interior angle yóò mọ equal báyìí ajá sí pé angle C yóò mọ equal sí kí ni o angle F. ẹ̀dàkùn òfin aláwọ̀kọ́ ni ẹ̀já dì mọ́ ọ̀yà ẹ rí i pé interior angle ní D yìí náà interior angle náà ní yí ẹ̀há sí ti mọ̀ pé alternate interior angle ọmọ equal síra wọn ajá sí pé kí ni ó tún mọ equal mi báyìí mo lè ní angle D is equal to angle E. ẹ̀dàkùn sóyún abáhùn so alákọ̀ọ́kọ́ nìyẹn alternate interior angle ajá sí pé àwọn interior angle tí wọ́n bá wà alternate síra wọn tó yẹ pé kí ni o nínú transversal line yẹn ìkan wà lápò ọ̀tún ìkejì wà lápò òsì báwọn wọ́n mọ̀ equal síra wọn. bóyá ni exterior angle náà ń kọ́ bẹ́ẹ̀ náà lòun náà alternate exterior angle náà àwọn náà wà congruent kí ni mo pe congruent àwọn náà dọ́gba ọ̀yà kí ni exterior angle wá bí báyìí AB GH ajá sí pé àwọn ni wọ́n wà alternate síra wọn A àti H wọ́n wà alternate o òun náà ni pé kí ni ẹ mọ orí kan lápò ọ̀tún ẹ mọ orí kejì ní kí ni o lápò òsì tó ti yé báwọn ẹ mọ orí kan lápò ọ̀tún ẹ mọ orí kejì lápò òsì àwọn tó bá jẹ́ kí ni alternate exterior angle yẹn náà dọ́gba ajá sí pé èmi ò dọ́gba pẹ̀lú H ọ̀yà ta ni ó tún fún mi nìkan tó tún dọ́gba ọ̀yà ẹ bá mi sọ tàbí kẹ́ type ẹ̀ B náà ṣe kí ni ó dọ́gba pẹ̀lú kí ni ó dọ́gba pẹ̀lú G kí láti dìmọ́ báyìí o alternate interior angle mọ papọ̀ kí la pa àwọn alternate angle tó bá yẹ pé lẹ́yìn ìgbà tí transversal line yẹn ti dá wọn láàrin tán tí kan wà lápá ọ̀tún tí kejì wà lápò òsì alternate angle ni ọ àwọn interior yẹn máa ṣe kí ni o yóò mọ dọ́gba àwọn exterior náà mọ ṣe kí ni o àwọn exterior náà mọ dọ́gba ìjẹ́ tẹ́lẹ̀ yẹn bá yé wa padà sì ti gbọ́ àlàyé yẹn a ti mọ interior angle a ti mọ exterior angle adẹ̀sì ti mọ kí ni o adẹ̀ ti mọ àwọn òfin tó dìrọ̀ mọ́ nínú àwọn tí mo á tún fẹ́ ṣàlàyé òun náà ni pé kí ni o correct